ojú tó ń wò mí káàkiri ayé fún kí wá pé a ṣeun àdúpẹ́. Mi nígbà wá lásìkò, mo kàn fẹ́ fi hàn wá ni. àwọn ọjọ́ orí kẹta ní orúkọ àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ó lọ fún ìránṣẹ́ olóògbé Bala Diana Olùkọ́sọ Akíntóyè nísìnyí àìmọ́lẹ̀ ẹ̀kọ́. Níbi tí wọ́n bá kẹ́wọ́n tó ní lọ́wọ́ nítorí tí ó wà lọ́wọ́ tó lọ akéèṣì yìí. Tí wọ́n kí wọ́n fún mi sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kí wọ́n tẹ̀lé ọmọ rẹ̀ kí wọ́n ní ìbàjẹ́ rẹ̀. Iwájú rẹ̀ lè máa wà, ọwọ́ ọ̀tún rẹ̀ ní nínú wà láìláì. Olúwa, tí wọ́n bá ṣe àkókò rẹ̀ máa Diana Olùkọ́sọ Akíntóyè nísìnyí àìníbẹ̀kọ́. Àwa ní ojú ewé ìkejì nínú ìwé ìgbésọ̀wọ́ wa. Kí Olúwa tó pẹ̀lú yín, ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run Olódùmarè, ẹni tí ó dá àwọn àyànfẹ́ rẹ̀ pọ̀ nínú ìdàpọ̀ àti ẹgbẹ́ wọn, wọn ní ara ọmọ rẹ̀, Kristi Olúwa wa. Jọ̀wọ́ fi ìmọ́lẹ̀ àti àlàáfíà fún ìjọ rẹ ní Párádísè àti ní ayé yìí. Àmín. Fífúnni kí gbogbo àwọn tí a ti wẹ̀nù mọ́ nípa ikú àti àjíǹde ọmọ rẹ Jésù Kristi Olúwa wa lè di òkú sí ẹ̀ṣẹ̀ àti ààyè sí òdodo àti nípa oore ọ̀fẹ́ rẹ kí àwa lè ré ikú kọjá sí àjíǹde rẹ ológo. Fún àwọn ènìyàn rẹ ní àlàáfíà àti ìdáríjì kí a bá lè wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo àti ní ìdákẹ́jẹ́ kí àwa lè sìn ọ́ pẹ̀lú ọkàn kan. Fífún gbogbo àwọn tí ó wà nínú ọ̀fọ̀ pàápàá ìdílé olóògbé Mrs. Diana Olùkọ́sọ Akíntóyè kí wọ́n lè ní ìgbẹ́kẹ̀lé nínú ìtọ́jú rẹ bí ti bàbá àti bí wọ́n ti kó gbogbo àníyàn wọn lé ọ kí wọ́n kí ó lè rí ìtùnú ìfẹ́ rẹ gbà. Àmín. Ràn wá lọ́wọ́ Olúwa nínú gbogbo rúdurùdu àìsí àìdọ́gba ayé yìí láti gba ìwọ nìkan ṣoṣo gbọ́ kí a sì ní ìgbẹ́kẹ̀lé nínú ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀, àjíǹde àti ìyè tí kò ní pẹ̀kun. Fún wa ní oore ọ̀fẹ́ láti jọ̀wọ́ ọkàn olóògbé
màmá Juliana Olúbùsọ́lá Adétóyè sí abẹ́ ààbò ìfẹ́ rẹ tí kìí yẹ̀. Fi apá àánú rẹ gbá a mọ́ra kí o sì rántí rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ ńlá rẹ sí gbogbo àwọn ọmọ rẹ tí ó gbà ó gbọ́. Àmín. Láti kọ ìtọ́ ìwé ìkẹjọ àwọn ṣàbá wa gba ọ̀rọ̀ májẹ̀mú covenant of for evangelist in the houses. Kì í ṣe àwòrán tó wà lọ́dọ̀ wa o. Eléyìí just drop it. It's for follow me. It's for ransom loss of Christ in the kingdom of the houses.
ọdún ẹ̀ láti wá ó sì dá wọn lójú pé ọdún ẹ̀ làwọn tún padà sí. àti kọ́ wípé gbogbo ènìyàn tí a bí nínú obìnrin ọjọ́ kúkúrú la nílò nínú ayé. ọjọ́ kúkúrú ó kún fún oṣù tó kún fún wàhálà. màmá wa Juliana Olúbùsọ́lá àrí Akíntóyè ó ti fi ọjọ́ kúkúrú rẹ̀ ó sì ti padà sọ́dọ̀ ẹ̀jẹ̀ ọlọ́run. ara rẹ̀ la gbé wá sí ọdún ẹ̀jẹ̀ ọlọ́run lónìí fún ẹ̀yẹ ìkẹyìn ẹ̀yẹ ọlọ́run ẹ farahàn láàrin wa ẹ̀mí sí wa lónìí. bí a ti wá àwọn ọ̀fẹ́ yìí láti kọ́ ọ̀rọ̀ mímọ́ ara lórúkọ Jésù ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní ìtumọ̀ sí wa má gbàgbọ́ lásán ṣàánú fún wa bá wa pàdé ògo fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jẹ́ ká yọ̀ wò ó. Mo fi òkú fún ọlọ́run ló máa ń fún àǹfààní tó fún mi láti wà níwájú rẹ̀ lónìí gẹ́gẹ́ bí àlàyé. Bákan náà mo fi òkú fún ọlọ́run pé ìwọ náà wà láyé wà láyé. I pray being alive, God will not regret it in Jesus' name. Your being alive will not be in vain in the name of Jesus Christ. Let me use this medium to appreciate God for the life of the political functionaries. Let me start from the former governor of Haiti. That's His Excellency John Kayode Fayemi, former governor of Haiti. We appreciate you for coming. Ẹ jẹ́ ká pàtàkì fún Jésù náà. Bákan náà lórí àwọn president political functionaries olùmọ̀lẹ́ ọmọ wa ẹ̀fọ́ ọmọ wa SNDA Professor Aduke Aduke. We appreciate you for coming. Ọmọ ìlú wa ti lè jẹ́ bàbá dáadáa. Ọ̀rọ̀ ìjà níbi tí náà. We appreciate you for coming. Ẹgbàá tó ń fi Jésù. Next side mi, mi ò lè dáhùn ọ̀tún tó ní òkú yìí. Bẹ́ẹ̀ side, mo ṣe lè rí owó náà sáré rẹ̀. Ó pẹ̀lú ní òṣìṣẹ́ wa. Ó yẹ kí n táyà ẹ̀rọ fún àwọn president olórí. Ẹ̀jẹ̀ ká ìgbà kan ní ẹ̀rọ sí lọ́wọ́. Can we do that? God bless you. Ní ẹni bí àpèlè tó lẹ́yìn yóò. Bákan náà mo kí orí ayé tó wà láàrin wa. Orí ọ̀pá ọkọ̀ tó ní ti. Ìyàrá ṣe tàbí sí ọkọ mi. Mo lè rí àwọn olórí ọlọ́pàá tó àná. Èyí mo kí yàn kábíyèsí àdápẹ́rẹ́ rẹ̀ àpẹẹrẹsẹ̀ rẹ̀. Ọkọ̀ pé ẹni máa ní ìwé lórí ìjókòó ṣùgbọ́n ìwé àbí nílẹ̀ rẹ̀. Ìlú fún ọkọ̀ fẹ́ dárúkọ ọba Dr. Rufus Adéyẹmọ ìgbéga Alexander Victor ní ti gbàgbọ́. Ní àwọn members of the way council seated kábíyèsí o. Ẹ ṣe bàbá lórúkọ ní sàbí akẹ́lórí kábíyèsí wa àtàkẹ́lẹ́sẹ̀ wọn èròkẹ̀rẹ̀ ẹ̀dọ́kẹ́lẹ́ láàfin wọn ìgbọ́dọ̀ tó máa fara ayé wọn. Mo ti kí ìgbà pátápátá appreciate the family of Akintoye. Gbogbo ẹ̀yà Akintoye ẹ̀ka ní àkàbíyèsí wa. Ọmọ ẹ̀ka ní àkàbíyèsí wa. Want to go? Àwọn ọmọ màmá Juliana Olúbùsọ́lá Akíntóyè nìyẹn the Lord bless you in Jesus name. Bẹ́ẹ̀ni ẹ̀yà gbogbo yín ọmọ rẹ̀ lábẹ́ ẹ̀jẹ̀ yìí ṣe ẹ ò ní kú nílé wéwéwé o ẹ ó dà gbọ́ bí o ti bàbá ẹ sọ fún bí bàbá máa wá lórí ìlú gbọ́kùn bí o ti náà jì ṣàgbéyàwó tó ń sìn in Jesus name. Representative
want to appreciate you for coming. I think I can give you Your Excellency, Your Excellency, we appreciate you for coming. God bless you richly in Jesus' name. I want to be one. I will not be mentioning one after the other. Ṣé bàbá ló dé? Bàbá Akíntóyè, we appreciate you. The Lord will uphold you in the name of Jesus Christ. Ẹ pàtẹ́wọ́ fún bàbá. Mi ò mọ bàbá lójú rí, èdè ni mo máa mọ bàbá sọ. Physically, bẹ̀dá máa ń ka ọ̀rọ̀ wọn nínú pépà. A máa ń lórúkọ wọn, especially on Yorùbá nation. Yorùbá nation. Bàbá, God will to strengthen you in Jesus' name. Bẹ́ẹ̀ ti dàgbà, ẹ ó túbọ̀ darúgbó sí ọ. Lórúkọ Jésù ẹ̀rọ darúgbó ẹ̀ sí ọ. Okun àtagbára yín Ọlọ́run á máa tún ṣe ọ. Mo kí yín bẹ́ẹ̀ kó àfọ̀dára fẹ́ra kù. Lórúkọ Jésù ọdún ajẹ́nu síra ọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí bàbá jókòó. Ẹ jẹ́ kí bàbá jókòó àwọn kámẹ́rámẹ́n. Ẹ má jẹ́ kó ronú bàbá. Olùdó afágbàlagbà. And let me sit there. Ẹ má bínú kó orúkọ wa díẹ̀. Gómìnà wa His Excellency Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí wọ́n ti ra AC sínú bíi pẹ̀lú lọ́kọ̀tọ̀rọ̀ fún wọn. Àti rí níbi dúpẹ́ pàtẹ́wọ́. Ó ku ẹ̀jẹ̀ ní ìjọba máa fi pàwọ́ ẹ̀. Iná wa ò pé wọ́n ti pélé lákàn máa kù lásán ni. Àwa ní jẹnẹrétọ̀ owó ńlá wọn ní ká lọ ra 400 kVA so yẹn láàrí àròwọ ẹ so Ọlọ́run lè fọwọ́ tó ìwọ̀n tó jókòó tì mí láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì kó lọ gbé jẹnẹrétọ̀ kan wá iṣẹ́ kókó gbé lówó ẹ̀ mi ò ní fẹ́ kó jẹ́ pé màá yọ owó ọkọ̀ lára owó yẹn kàn lọ gbé wá kó kàn gbé dé màá pe bíṣọ̀bù wa mi ṣí àdẹ̀wà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ God can use you he shall be well with us in Jesus' name. ẹ̀ kàn ní pé next portion tábà máa ṣe wọ́n ló ru ògùn àwọn sọ pé lágbájá yàtọ̀ fún gómìnà tó ṣe léyìí o ẹnìkan ló tún fún wa ní generator traffic power ẹ̀ ìjọ yẹ kó lè máa rówó epo anytime tábà ti ṣe program bẹ̀rẹ̀ the Lord will uphold us in Jesus' name. ẹ jẹ́ kí a jókòó cameraman kindly sit down àkókò láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn. Amen. Ìbéèrè yìí, èmi fún ọdún síwájú yìí, mo dáhùn ìbéèrè náà ní ọjọ́ ìkejì nínú oṣù kẹta ọdún 1993.
gẹ́gẹ́ bí ọmọ ìjọ mo dẹ̀ wà láàárín akọrin mo wà nínú ẹgbẹ́ ọ̀dọ́ mo wá wálé ìjọsìn lọ́jọ́ ìsinmi ló wà náà sọ pé ìsọjí ó máa wáyé bí ọjọ́ méje la fi máa ṣe ló máa bẹ̀rẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ Sunday. mo wá sọ fún àwọn ọ̀rẹ́ mi pé wá church oníṣẹ́ gbọ́ wọ́n ní kí wọ́n ní ìsọjí máa wà oníṣẹ́ yẹn kàn wá lò mo ló kàn wá wò wọ́n ní kí ló fi kàn wá wọ́n máa jẹ́ pé akọlọ́mọ̀ ṣùgbọ́n ẹ bèrè pé ìyọ̀wọ́ ẹ̀kọ́ ẹsẹ̀ méjì méjì àgbá òfò ó dẹ̀ ti pẹ́ ní ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n kò mọ̀ lọ́rọ̀ it's better to change today let's turn out today káàdì ìbájúra yẹ wa ní paradise ebèsè ẹ̀yin ló lè máa ní paradise ebèsè lórúkọ Jésù olúwa wà níbẹ̀ we shall get there in the name of Jesus Christ. Gbogbo àwọn kankan nípa mọ̀mọ́lá ẹ̀kú wa kankan mú bẹ̀. Ẹ̀yọ́ mọ̀ ẹ̀sọ́ lára ẹ̀ àwọn ará ìta wọ́n sọ nípa rẹ̀. Mọ̀mọ́ jẹ́yàn tó mọ̀ ọlọ́run. Mọ̀mọ́ Juliana Olúbùsọ́lá Akíntóyè mọ̀mọ́ jẹ́ aládùúrà. Mọ̀mọ́ jẹ́ great mentor and tó tọ́ni sọ́nà. Great mentor, God-fearing and loving mother. Highly accommodating. Humanity one card. I said that you are not loving, you are not hospitable, you are not accommodating. Ibisha or when Mama was a great evangelist, and our church, Mama society we belong to. Mama was a great disciple. Are you like that? You want to be a church, church. You want to church, what you you want to have Father, but you can't ever come here. You want to go see to Adeola. Mama was enthusiastic. Not only that, Mama was a great philanthropist. Oh, my funny. Christian today, Gemma Fuya. Mama was a great teacher to many leaders today. Mama, I'm calling. What's happening for me, Mama? Oh, my meeting, Baba. What do I need? Buddha, Mama was nice and highly cerebral. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọmọ ìjọ tó ṣe ṣùgbọ́n lónìí àwọn fake Christian láti nígboro àwọn tí ó wà accommodate àwọn tí ó mọ Ọlọ́run àwọn tó lè disciple àwọn táwọn lè wò láwọ̀ kọ́ ṣe mọ̀mọ́ jẹ́ ẹgbẹ́ ẹni wọ́n wà ní wọn láti jẹ́ aládùúrà mọ̀mọ́ á ní wá gbà lọ́wọ́ àwọn ìyá jáde mọ̀mọ́ máa ń kọ́ àwọn èèyàn ìsílẹ̀ jẹ́ Christian ọ̀yọ́ not if you are not a Christian you can't stay with mama wọ́n sọ gbogbo ẹ̀ lára ẹbí ó mọ̀ wọ́n sójú ṣùgbọ́n àwọn tó tó sọ ẹ̀ wọ́n sọ pé ọmọ Ọlọ́run jẹ́ ọmọ Ọlọ́run tí ọmọ Ọlọ́run jẹ́ ayé ìjáde ọ̀ ìjáde ọ̀bẹ̀rẹ̀ ìdí kan lè lọ. Bàbá mi bá fún àwọn àti fún mi lọ́fẹ̀ẹ́ fún àwọn ọ̀rẹ́ ó bẹ̀rẹ̀ ọ́ láti ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ìlú ẹ̀jẹ̀ tó tún ayé wa ṣe. Má jọ ta àwọn ilé olóògùn ṣáájú wa. Lọ́wọ́ rẹ̀ léwu kan yẹn lè jẹ́ ọwọ́ rẹ̀ léwu kan yẹn. Wá sí lọ́kàn mi. Wá sí lọ́kàn mi. Wá sí lọ́kàn mi Jésù. Wọlé lónìí. Dúró síbẹ̀. Wá fi lọ́kàn mi ṣe ibùgbé. Wá sí lọ́kàn mi. Wá sí lọ́kàn mi. Ó lè sọ̀rọ̀.
sọnù bàbá ṣàánú fún wa wà nílé nìkẹyìn paradíṣe níbi dáadáa tó ti pèsè sílẹ̀ sí àmàyẹ̀fẹ́ olùwàwọ̀ nílẹ̀ lọ́jọ́ ìdájọ́ mẹ́ta jẹ̀bi lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká jókòó báyìí orin tí wọ́n ní ojú ewé mẹ́sàn-án láwọn máa kọ lálàá alágbàṣetán kí a tó kọrin náà mo ní kí n rán wọn létí pé àpò ìwé kan tàbí bọ́ọ̀sì ó wà nínú ṣọ́ọ̀pù fún wa you have it in your hand ẹ jẹ́ ká nà sókè God bless you ẹ rí i pé ohun tó dára náà fún ọ ìwọ náà wàá fi ohun tó dára síbẹ̀ ohun tá a bá ti rí níbẹ̀ à á kọ́ lórúkọ màmá yìí náà ní wípé àkókò màmá yìí la rí ìṣòwò yẹn mo sọ fún alẹ́ kan ó lé nílò jẹnẹrétọ̀ you can buy generator for us o lè sọ pé kí n wá gba kọ́kọ́rọ́ rẹ̀ lọ́la mo bá dé ní kí gbé àyà wá gbé ó jẹ́ kó màá gbé àyà sọ́nà màá lọ gbé so God can use you nǹkan tó bá lọ́wọ́ ìjẹ́ pé ó fẹ́ kọ check right Cathedral Church of Emmanuel orúkọ yẹn wà lára pamphlet wa Cathedral Church of Emmanuel tó bá fẹ́ transfer just let my warden know he will give you the account number of the church Access Bank account wọ́n á fún wa àwọn media wa ò sí ọba display lórí screen therefore tábà ti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí á dìde dúró ká gbàdúrà ó pé Evangelist Babalọlá wá gbàdúrà fún wa ẹ jẹ́ ká dìde dúró fún àdúrà. Ẹ jẹ́ ká lọ ọrẹ wa sókè sí Ọlọ́run ní orúkọ Jésù Ọlọ́run tó pọ̀ nípa àti agbára Ọlọ́run tó máa ń pèsè fún àìní wa a gbé ọ̀gá Olúwa gba ọpẹ́ wa bàbá gbogbo ọwọ́ tí a lọ sókè tí ó fẹ́ mú ọrẹ wa fún ọ̀yí Olúwa yà á sí mímọ́ ọrẹ yìí Olúwa tí wọ́n gbà lọ́wọ́ wa lórúkọ Jésù Olúwa fi ọ̀pọ̀ rọ́pò rẹ̀ fún wa gbogbo ibi tí a ti mú owó ìjáde lórúkọ Jésù gbà náà ò ní wọ bẹ̀ èyí tó kù sí ọwọ́ wa a ò ní fi kó àìsàn lórúkọ Jésù ìbùkún ọ̀run Ọlọ́run kó dà á lé wa lórí ògo ni fún orúkọ Olúwa ọrẹ náà Olúwa kó yà á sí mímọ́ ó lò ó fún ògo rẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Tabati kọrin náà wọ́n ṣàbà gbà tó bá ní ìdàkà náà church kindly tell one of the ushers they will give you.
jẹ́ kí a gbàdúrà. Olúwa ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Àdúrà Olúwa. Jábọ̀ forúkọ rẹ̀, ìjọba rẹ̀ dé. Bẹ́ẹ̀ tí rẹ̀ ní ká ṣe ní ayé, bí wọ́n ti ṣe ní ọ̀run. Fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Bí a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sí ìdẹ̀wò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ ìbílísì. Àmín. Olúwa, má bá ọmọ ọ̀dọ̀ rẹ olóògbé bàbá Juliana Olúbùsọ́lá Adétóyè ṣe ẹjọ́ fún ìránṣẹ́bìnrin rẹ olóògbé bàbá Juliana Olúbùsọ́lá Adétóyè ní ìsinmi àìlópin. Àwa gbàgbọ́ láti rí ire Olúwa. Olúwa gbọ́ àdúrà wa. Ọlọ́run ọba àwọn ẹni mímọ́, àwa yọ̀ ọ́, àwa sì gbé orúkọ mímọ́ rẹ ga fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ tí wọ́n ti parí iṣẹ́ wọn ní ayé ní ìgbàgbọ́ àti ìbẹ̀rù rẹ, àti ní pàápàá fún ìránṣẹ́ rẹ olóògbé bàbá Juliana Olúbùsọ́lá Adétóyè. Àwa sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ pé nípa àpẹẹrẹ ìwà mímọ́ àti ẹ̀kọ́ wọn àti nípa ìrànlọ́wọ́ àdúrà wọn kí àwa náà lè jẹ́ alájọpín àti ajogún ìyè àìnípẹ̀kun nítorí ìtóye Jésù Kristi ọmọ rẹ Olúwa wa. Bàbá alágbára, Ọlọ́run ẹ̀mí gbogbo ẹ̀dá tí ń bẹ lóde àgbáyé, ẹni tí kì í yípo padà, àwa fi ìbùkún fún orúkọ rẹ fún gbogbo àwọn tí wọ́n ti parí iṣẹ́ wọn láyé yìí àti ní ìbẹ̀rù rẹ tí wọ́n sì ti fi ayé ìsílẹ̀ lọ sí ibi ìsinmi. Àwa rántí ìránṣẹ́bìnrin rẹ olóògbé bàbá Juliana Olúbùsọ́lá Adétóyè. Àwa fi ọpẹ́ fún ọ fún gbogbo ẹ̀bùn ìfẹ́ tí o fi fún wọn àti ìgbé ayé ìwà mímọ́ àti ìjọsìn wọn. Àwa sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé nínú àánú rẹ àti ní ìfẹ́ ńlá àti agbára rẹ kí o fi fún wọn gẹ́gẹ́ bí àwa ohun rere gbogbo tí ìwọ ti pèsè sílẹ̀ nípasẹ̀ ìfẹ́ mímọ́ rẹ nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Olúwa, ẹni tí ó ti kọ́ wa pé ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run àti pé àwa kò ní ibùgbé wa láti lè máa gbé ìṣòro àti ẹrù ìrìn àjò wa fúyẹ́ gan níhìn-ín fífún wa kí òǹgbẹ ìlú náà tí à ń lọ lè máa gbẹ wá kí àwa kí ó lè máa faradà á kí a sì máa forí tì í títí dé òpin ní agbára Jésù Kristi Olúwa wa. Gbogbo ìjọ dékájọ gbàdúrà tó gbẹ̀yìn. Olúwa, ṣe àtìlẹ́yìn fún wa ní ọjọ́ gbogbo nínú ayé wàhálà yìí títí a ó fi dàgbà tí a ó darúgbó tí làálàá yín yóò dópin tí iṣẹ́ wa yóò bù ṣe. Nígbà náà Olúwa nínú àánú rẹ fún wa ní ibùgbé ìgbàlà, ibi ìsinmi mímọ́ àti àlàáfíà ní ìkẹyìn nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Praise the Lord. Lórí àìpé wa ọ̀dọ̀ tó ṣé ká jìyà ọ̀ ẹ̀yọ́ màmá ṣàwérè sá ṣé ká jìyà ẹ́ kájí nínú àwọn èèyàn ọ̀dọ́ wá ṣí kó sí ẹ ní àbàdo àjàgbéjà kábẹ̀rẹ̀ iṣẹ́ o tabalẹ̀ ti jí anybody gbọdọ̀ sá o. Praise the Lord. Báyìí mo fẹ́ pé ẹ̀yin ọmọ apá ló fẹ́ báyìí sọ̀rọ̀. The gifts for the church. What you want to use to immortalize your mother. Let one of you come out and say something before we do the Thanksgiving.
On behalf of the family of our beloved, irreplaceable mother, Mrs. Julia Olubusola Akitoye, we would like to gift the church 2 million naira to help with the work with the children, particularly for the children of the church. Thank you so much. God bless you. Ẹnìkan náà wọ́n lọ yẹn. God bless you. Wọ́n náà wà fún ìjọ ní 2 million naira. Mo rò pé bóyá àwọn ọ̀rẹ́ wọn wà bí wọ́n fẹ́ help. Ẹ ti padà sáyé yìí. Is anybody want to assist there? So wọ́n lè fẹ́ gbówó yẹn lọ 10 or 20 million. God bless you. Before we do the Thanksgiving, I want to invite His Excellency, the Governor of Ekiti State, ably represented by the SNG. Mama, I want you to address the church. Let's clap as His Excellency come forward. That's number one citizen of the state. Our fathers in the Lord, the Lord will continue to strengthen you. Your Excellency, the former governor and former minister of the Federal Republic of Nigeria, the House of Assembly members, the church, the congregation, His Excellency Governor Biodun Abayomi Oyebanji is unavoidably absent here due to the exigency of his office. But because of the importance of the burial of our Mama Akitoye, he sent me here to represent him. He sent his condolence, as has already done, to the children, our daddy, Papa Akitoye, the family, the congregation, and the church at large. So may the soul of Mama rest in peace. Thank you so much. We appreciate the governor to bless him and His telling to witness peace and joy in the name of Jesus Christ. His Excellency JK Miami, you want to come now, today, God bless you. So, you may want to say one thing or the other because of your closeness to the family. That's why I have to obey the permission of Ishibeya as governor now. The governor has spoken. The family has spoken. One of Jordan 2 million. Me, we are around or to first support you. I don't know. I know some of you want to support them and raise the banner of Christ up the more. Anybody? Right. If there's no, want to do the Thanksgiving now. Want to do the Thanksgiving. And your mama, Emma Boniwaju. Ushers kindly give us offering bags.
caretakers àbùkẹ́ bá wa sán ọ̀nà sí ẹ̀gbẹ́ ní o fẹ́ kí n fún jù múná lọ. Choristers, everybody. Àti òní àjẹ́láyé.
kí a gbàdúrà ẹkúnlẹ̀. Ọlọ́run adúgbò lọ́wọ́ rẹ fún àwọn ọmọ màmá yìí adáwògbò àti ọlágbádá sọ́dọ̀ ifá àǹfààní tẹ̀ fún wọn láti gbẹ̀yìn ìyá wọn olúwa ìgbà ọgbẹ́ wa. Mo súre fún yín lónìí bí ẹ ti gbẹ̀yìn ìyá yín ọmọ rẹ yóò gbẹ̀yìn yín. Lẹ́yìn ìsìnkú màmá yín ipá ọ̀tá ipá yẹ́gò ní borí yín. Àṣẹ ìtẹ̀síwájú àti májẹ̀mú ìrọ̀rùn lórúkọ Jésù bóyá tó wọnú ayé yín. Lẹ́yìn ìsìnkú màmá yín ẹ ò ní wọnú ìdè, ẹ ò ní wọnú ìnira, ipa ayé ò ní dààmú yín, ẹ ó máa ti ipá dé ipá, ẹ ó máa ti ìṣẹ́gun dé ìṣẹ́gun. Ọ̀rẹ́ tẹ wá Ọlọ́run ló tẹ́ wọ́n gbà á. Lórúkọ Jésù àwọn ọmọ yín lórúkọ Jésù ò ní kú lójú yín o. Àṣẹ àti májẹ̀mú Ọlọ́run kọ́ darapọ̀ mọ́ ayé yín. Ẹ ó máa tẹ̀síwájú yóò sì dára fún yín ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Kan wá síwájú ká gbàdúrà fún wọn àwọn máa gbàdúrà ló sẹ́yìn wọn lẹ́nu ká mi lọ níbi ọ̀rọ̀ wa nípa ìfẹ́ olùgbàlà yóò sì kàn ní. Ọlọ́run àánú ẹ̀yin nìkan ni kò yíbò padà, ẹ̀yin ni Ọlọ́run wa lákòókò tó wù yín lẹ́ni kí wọ́n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀yin Ọlọ́run láti wá sílẹ̀. A gbàdúrà fún bàbá o lórúkọ Jésù ọ̀bẹ tó ti bàbá o, àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ bàbá. Nígbà tó kú tí wọn kọjá lọ yìí lórúkọ Jésù Ọlọ́run ní fi yín sílẹ̀, kò ní kú ẹ̀yin nìkan. Ọ̀rẹ́ ayé ló lọ gbogbo àdúrà, ọ̀rẹ́ tí kì í kú kó máa wà pẹ̀lú yín nígbà gbogbo. Ẹ̀rù ò ní bá yín o, àyà ò ní fò yín, àwọn ọmọ wọ̀nyí ò ní kú lójú yín o, ẹ ò ní fọwọ́ yín gbọ́ ọmọ sí i, ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́. Bí Ọlọ́run ti dúró yìí ní Nàìjíríà títí lókè òkun lórúkọ Jésù, ẹ ò ní dánwò ìlànà pátì o. Ọlọ́run àbáyé ṣe ìyanu ìyókù ayé yìí ẹ ò ní fàìsàn ló gbà, àlàáfíà kó sì máa bá yín gbé ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́. Wọ́n ọjọ́ ọ̀la yóò dára. Oh
àtọ̀dọ̀ pé a kú farabalẹ̀ láti àárọ̀ lórúkọ Jésù Kristi Ọlọ́run aláàánú yóò san wá lẹ́san rere o ẹ máa ṣàmì àdúrà lórúkọ Jésù mi àti rẹ àwọn gbọ́dọ̀ ọlọ́jọ́ lọ àwa náà àwọn dàgbà àdúgbò God, I want to appreciate the governor of Ekiti State, and that is the president of Okinawa. That's His Excellency Biodun Abayomi Ibanji, represented by Ekiti State Secretary to Ekiti State, Professor Mrs. Abibat Adubiaru. Your Excellency, we appreciate you for coming. Bákan náà, àkí His Excellency Dr. John Fayemi, former governor, we appreciate you. Lórúkọ àwọn àlùfáà àwọn akéde pẹ́ẹ́pẹ́ kó tọ́jú àwọn iṣẹ́. God bless you and bless you all in Jesus' name. Bákan náà mo kí Honorable Ayodeji Adegbite, member of the State House of Assembly, representing the Speaker of the Ekiti State House of Assembly. Honorable Adegbite, you're welcome. God bless you. Okay, Honorable Ake Yamiu, former Deputy Speaker of the State House of Assembly, we appreciate you for coming. Okay, Honorable Adepola Sholake from Oba constituency. God bless you. Are you from Oba? You believe it? Also Ekiti, Yeko, ọmọ nílé ká gbèdú àwọn ọmọ bàbá jẹjẹ. I taught in Oba School in 1994. I'm from Ekiti. God bless you. Bákan náà, mo kí Honorable Adarakodu Tony from Ekiti South West. Mo kí Honorable Tọ́pẹ́ Lóńgẹ́ from Ọ̀yẹ́ local government. Honorable Babatunde Fawẹ́kù from Ido. Honorable Karim Agubiade from Ekiti West. Prince Barrister Adewale Adebayo, SDP presidential candidate in 2023 from Ondo State. You're welcome. Bless you, Richie. Good for this one. I want to appreciate the Yoruba Council of Elders, the president of the council, Chief G. Bade Oyekan, represented by YCA, the Secretary General Engineer Mole. God bless you, Baba. Thanks for coming. Bákan náà, mo kí Dàdéjì Àjíbólú ẹ̀kọ́ kékeré lẹ́ẹ̀kan. Mo lè àbẹ́yìn kọ́ mo fẹ́ sọ God bless you, Dàdéjì Táyà sọ. Dàdéjì Àjíbólú representing the president of the Council of Elders.